Hello Sáàkì. Hello ọ̀rẹ́ mi. Tó o bá rọ́mọ tí Wasiu ń gbé káàkiri ní ìsìn. Ẹ̀rù Ọlọ́run sì bọ̀ ọ́. Ayé mi ò lọ bá jà. Ọ̀rọ̀ kí lọ́mọ bá jà kọ́ lọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Kí ló wàá ṣe? Tó o bá rí ọmú àyè ọmọ nǹkan wàláhì ó torí mi. Àbórí Wasiu burú ni ìgòdà kí lọ bó Wasiu ń gò lórí. Pẹ́nu ẹ̀ mọ́ jẹ́ sọ̀rọ̀ o torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ mọ́ nǹkan ọ̀la àjọrọ̀ èmi tí mo lọ́rọ̀ gan lọ jẹ́ sọ̀rọ̀. Mọ́ kàrà mọ́ mi o. Nǹkan ra mọ́ jẹ́ sọ̀rọ̀. Ṣé kí n lọ́mọ bọ́ ọmọ tó yẹ pé ọmú ẹ̀ dàbí ọmú wọ́támẹ́lọ̀n kí lọ́mọ bá jà ni. Kí ló wá fẹ́ ká ṣe? Bọ́bá tẹ̀ wá ní ká wá fọmú jà ní ìsìn ṣé ọyàn òróǹbó tèmi ní fi lọ́mọ bọ́ lọ́mú wọ́támẹ́lọ̀n jà ni. Ọ̀rẹ́ mi ní sùúrù. Èmi ti fi Wasiu lẹ́fọ̀ọ́ lọ́hùn o. Ọ̀rẹ́ mi àbí ká lọ fọ́n ọyàn tiẹ̀ náà ni. Sọ ìyá wèrè ìṣèbémi tí mò ń pè wọ́n náà ni. Ó dáa náà mọ́ bínú. Wàláhì kì í ṣẹ̀bi Wasiu àtọmọ ọlọ́mú wọ́támẹ́lọ̀n tí ń gbé káwọn. Bá sọ àwọn màláìkà tó jẹ́ pé ọmú òróǹbó náà nà fún èmi náà. Ọ̀rẹ́ mi mọ́ra rò kàn.